orúkọ tèmi ni Adunni Ade ọmọ Oyedepo tí mo máa wọ́n sí Zagaza. Adúpẹ́ lónìí pé à ń ṣàjọyọ̀ àwọn ilé ọ̀gá olú ọmọ Èkó kan Àyìndé kan. Ṣé rí kan tó ṣẹlẹ̀ ni pé inú mi dùn, ṣé gbogbo àwọn tó ń bú wa kọ́ máa bú wa, àmọ́ àwọn kan wà tó bá bú wa Ọlọ́run á bí wọn. Ẹ máa orúkọ kemiafolabi jáde rédèrèdè náà dọ̀rọ̀dọ̀ tí ò jẹ́ kankan nú ayé, ìyẹn ń bú àwa, àwọn onísọ̀rọ̀ Ọlọ́run máa bí. Adunni Ade tí ó mọ eré ṣe tó ti lè kó ní English film yẹn tí ẹ náà sọ̀rọ̀ sí wa, ìyẹn onídọ̀tí èèyàn. Àwọn tó nífẹ̀ẹ́ Aṣíwájú àwọn ló wá ṣe rálì fún Olúọmọ, kò sí pé owó Olúọmọ fi pè wọ́n, gbogbo àwọn tó wá pátá kò sí owó Olúọmọ fi pè wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run lára Aṣíwájú ni wọn wá bó Olúọmọ ṣe torí Aṣíwájú ni wọ́n wá ń sọ̀rọ̀ pé wọ́n lè fún yàn 100,000. mọ́ yẹ kí sọ̀rọ̀ ẹ tí bá sọ̀rọ̀ ẹ wà á kọ̀ lọ kú dànù olóòrùn. ìkọ́lé kan wá sọ ni pé ẹ̀yin méjì ẹ má pàdé mi o, Adunni Ade àti wèrè tó pèrè ní kemiafolabi ẹ sáà fi wálé àjọwádé station ni torí tó ti bá ti mú ẹ wà á mọ̀ èmi ò ní ti gbogbo àwọn tẹ̀ ń sọ yẹn. ó ti yẹ ó ti ẹ̀ dídì pé kíní kan wọ́n máa kó ẹ lọ́gbọ́n àwájọ lọ station pé pé àwọn ló fẹ́ máa fi ta yín lórí kíní. oníbàjẹ́ fún gbogbo Aṣíwájú máa túlù ṣe, ìlú ìdẹ́ máa da àwọn afọwọ́sọ̀ pé Aṣíwájú máa túlù ṣe. ó ti yẹ orúkọ tèmi ò ní padà ẹ ṣáà mọ̀.